أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. والصلاة والسلام على سيدنا محمد ختم الأنبياء وإمام المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Adé ọpẹ́ náà ládé pẹ̀lú alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Ọba wo la fi ọpẹ́ fún. Ọba wo la fi yìn fún. Ọba wo la fi ògo fún. Kò sí ọba méjì bí kì í ṣe Ọlọ́run ọba kan ṣoṣo Allah. Òun náà ló ní wá. Òun ló mọ wá ló mọ̀ wá tó sì mọ tá jẹ láyé. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run náà. A fi ìyìn tó pọ̀ fún Ọlọ́run náà. A fi ògo tó pọ̀ fún Ọlọ́run náà. A ṣàṣàlátù tó pọ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ àti ọlá Ọlọ́run. Oore àjẹ́ǹjẹ́ tán Ọlọ́run. Kó máa bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbé nínú kábàrí rẹ̀. Gbogbo ará ilé, gbogbo àwọn ẹbí, àwọn sàbí ẹ̀. Àdápadà rẹ̀ Ọlọ́run fi san gbogbo àwọn ẹni rí lẹ́san rẹ̀. Láwọn tó ti lọ́nu àtàwọn tó sì ń bẹ láyé. Kọ́lọ́run wá ka arúwa yìí náà mọ́ àwọn ẹni rí. Ó sì jẹ́ kí ìkẹ́ ọtí ìgẹ̀ Ọlọ́run tó pọ̀ kó mú wa dàrú. Kó kà wá yẹ ẹni tí á jẹ́nu ìkẹ́ Ọlọ́run láyé. Ní èyí tí á pọ̀ pẹ̀lú ẹ̀mí gígùn tó pọ̀ àtàláfíà ara tó péye. Kó sì tó kà wá yẹ ẹni tí ó ti wá rí ìkẹ́ Ọlọ́run tó pọ̀ náà jẹ́ nínú sàárè nígbà t'Ọlọ́run bá ní ó yá. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àìmọye ọdún t'Ọlọ́run bá ní á lò. Tá dàgbà tá darúgbó kùjẹ́kùjẹ́. Tá bá tún lọ bọ́ Ọlọ́run ṣàlékún kẹ́gẹ́ rẹ̀ fún wa. Nínú sàárè ni àti ní ọjọ́ ìgbéǹde kíámà. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam jákèjádò gbogbo àgbáńlá ayé. Wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo ti kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tó jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì náà ní jákèjádò àgbáńlá ayé t'Ọlọ́run bá ti ní kẹ́ ẹ máa gbóhùn wa, kẹ́ ẹ máa wò wá, kẹ́ ẹ máa rí fídíò yìí wò. Mo kí yín púpọ̀. Àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín. Mo sì tún kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn kan àbáláyé náà pẹ̀lú kíkí tẹ́ ẹ fi máa ń kíra yín náà. Mo kí yín. Àmọ́ kíkí táwa fi ń kíra wa òun náà ni àlàáfíà. Kálàáfíà Ọlọ́run kó máa bẹ yín náà. Gbogbo ẹ̀yin tí mò ń darí kíkí mi sí yìí, gbogbo ọmọ Nàìjíríà pátápátá ni. Ní Yorùbá ni, Láúsá ni, ní Ìgbò ni. Àmọ́ ládàáyanrí
gbogbo mùsùlùmí tó jẹ́ Yorùbá, ọmọ ilẹ̀ Yorùbá, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, gbogbo kìrìsìtẹ́nì tó jẹ́ ọmọ Yorùbá, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, gbogbo ẹlẹ́sìn kan àbáláyé tó jẹ́ ọmọ Yorùbá, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, ni mo fi kíkí àlàáfíà kí gbogbo wa pátápátá. Mẹ́sẹ̀jì mi yìí kó máa bá yín pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ara. Gbogbo ibikíbi tọ́lọ́run bá ti ní kẹ́ ẹ máa gbọ́ mi, kẹ́ ẹ máa rí mi wò, ẹ dákun, mo fẹ́ kẹ́ ẹ yá mi létí inú yín, kẹ́ ẹ gbọ́rọ̀ Ọlọ́run ọba tó fẹ́ tẹnu èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín jáde sétìgbọ́ yín ní sáà àti àkókò yìí. Orúkọ tèmi ni Al-Ustaz Ahmed Rifai Bon Abdulrahman Ọ̀dẹ́gbọ́, tí ìnagijẹ mi ń jẹ́ Allah's Bounty, ìbùkún Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, mo fẹ́ bá wa sọ̀rọ̀ Ọlọ́run ni o, nítorí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam, Ànábì ní likuli makan maqal wa likuli maqal makan. Gbogbo ọ̀rọ̀ ló ní ààyè tó bá bẹ̀ mu, gbogbo ààyè, gbogbo ọ̀rọ̀ ló ní ibi tá a ti ń sọ, ló ní ààyè tá a ti ń sọ, gbogbo ààyè ló ní ọ̀rọ̀ tó bá ibẹ̀ mu. Now, etí inú yín tí mo fẹ́ kẹ́ yá mi, òun náà ni nípa gbogbo atótónu tí ń jà lọ́tùn lósì lórí wípé orílẹ̀-èdè Yorùbá fẹ́ pín, àwa Yorùbá fẹ́ ya, a fẹ́ pín kúrò lára Haúsá Yíbò, pé a fẹ́ dá dúró. tó táwọn Yíbò náà bá ń ṣe tiwọn, káwọn náà máa gbọ́ mi. Báwọn Haúsá náà bá ń ṣe tiwọn, ẹni tó bá ní ó gbọ́ èdè Yorùbá, torí mi ò gbọ́ Haúsá, mi ò sì gbọ́ Yíbò, ṣùgbọ́n Ọlọ́run ní kí n kàwé kí n gbóyìnbó, mo sì kéwú, mo gbọ́ Lárúbáwá tí mo lè fi sọ̀rọ̀ yìí, tó já sí pé àwọn Haúsá tó bá gbọ́ Lárúbáwá lè gbọ́, ṣùgbọ́n ṣé gbogbo wọn ló gbọ́ Lárúbáwá? Ṣé gbogbo Ìgbò náà ló gbọ́ èdè Gẹ̀ẹ́sì? Àmọ́ ní èdè Yorùbá tí mo fẹ́ fi sọ yìí, inú mi dùn pé a rọ́pọ̀lọpọ̀ Haúsá tó gbọ́ Yorùbá, a sì rọ́pọ̀lọpọ̀ Ìgbò náà tó ti gbé ilẹ̀ Yorùbá dára tó gbọ́ Yorùbá. tó ẹ̀yin tí ẹ bá gbọ́rọ̀ mi, ẹ bá mi tú fún àwọn elédè yín ní bí mo ṣe sọ o, ẹ má ṣàbòsí o. Ṣé rí ọ̀rọ̀ Ọlọ́run sọ ní Al-Qur'an, ó ní ittasimu bihablillahi jami'an wa la tafarraqu ba'da isti'aza wa basmala. Ọlọ́run ní ẹ gbá okùn ìmọ̀ Ọlọ́run bá mú dain, ẹ má pín yà o, ẹ má yà lọ́tọ̀ọ̀tọ̀ o, ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀, ẹ má kọ orin kọ́lọ́múdọ́mù ìyá ẹ̀ gbé o. wa la tafarraqu, ẹ má pín yà. Ṣé rí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí, ojú tèmi fi ń wo ọ̀rọ̀ náà, tí mo ro àròjinlẹ̀ lé lórí, tí mo sì bẹ̀ Ọlọ́run pẹ̀lú ẹ̀, tọ́lọ́run fi fún mi ní ìmísí pé kí n bá àwa ọmọ Nàìjíríà sọ̀rọ̀. Inú mi á dùn, mo sì bẹ̀ Ọlọ́run k'Ọlọ́run jẹ́ kẹ́ lè gbọ́ mi yé, kẹ́ má gbọ́ mi yé sódì. Lóòótọ́, kò sí ẹni tí wọ́n á fi ìdánkídán dánwò tí ò ní bara jẹ́, tí ò sì ní faraya. Ìpẹ̀wò la fẹ́ ṣe fún ẹni tí kìnìún pàyà ẹ̀ jẹ,
ṣé èèyàn sọ pé bó ṣe pàyàwó jẹ náà nìyẹn ni àbí kíni? ṣé rí gbogbo ìwà tí àwọn Fúlàní hù yìí, tí wọ́n á da ẹran kọjá express, tí wọ́n á fi cause accident, látara bẹ́ẹ̀ tí wọ́n á tú tara bẹ́ẹ̀ dáná, ẹ̀ṣẹ̀ yẹn lé ní. látara bẹ́ẹ̀ wọ́n tún dẹran wọnú ìgbẹ́, ẹran wọn ń ba nǹkan oko jẹ́ lóríṣiríṣi. wọ́n bá ká àwọn èèyàn mọ́kó, wọ́n á lù wọ́n àbí kán pa wọ́n síbẹ̀. tọ́n bá ká obìnrin mọ́kó, wọ́n á fipá bá wọn sùn, wọ́n á tún pa wọ́n síbẹ̀. àwọn ọmọ lóbìnrin, wọ́n á fipá bá wọn sùn tàbí kán pa wọ́n síbẹ̀, tàbí àwọn ìyá wọn. tó di wípé wọ́n tún ń jí àwọn èèyàn gbé, wọ́n kidnap àwọn èèyàn tó ń gba ransom. tó ẹ fi ṣírò ara yín wò. kò sẹ́ni tí agbọ́rú eléyìí tí kò ní ta lára, tí kò ní bà nínú jẹ́. eléyẹn làwọn aṣojú ilẹ̀ Yorùbá ń pariwo pé ẹ̀yin ìjọba ẹ bá wa wá àtúnṣe sí. ẹ bá wa wá àtúnṣe sí kó má máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́. ṣé ìkà ni Yorùbá ṣe yín ni? a gbà yín láàyè kẹ́ ẹ dẹran wọ ilẹ̀ wa láti ìlú yín, kẹ́ ẹ pàgọ́ síbẹ̀, kẹ́ ẹ máa jẹ, kẹ́ ẹ máa mu, kẹ́ ẹ máa ṣọ̀rọ̀ ajé yín ń bẹ̀. tó ẹ wá jẹun yó tán, ẹ wá ń wá bẹ́kùnbẹ́kùn kiri. ẹ wá jẹun yó tán, ṣé ohun tó yẹ kẹ́ ẹ fi san wá lẹ́san rèé? àwọn ìjọba tí ó yẹ kí ó dá sọ̀rọ̀ náà, àrí bẹ́ẹ̀ ṣe ń dá sí i. torí pé tí ẹ bá dá sọ̀rọ̀ náà pé tó ẹ gbọ́dọ̀ ṣerú ẹ̀ mọ́, tẹ́ ẹ bá fi ẹnìkan méjì jófin, tẹ́ ẹ fi alọ́kànbalẹ̀ pé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́, tàbí bóyá ẹ dìídì wá acres or hectares of land fún wọn, ó yá gbogbo tí ń jẹ́ Fúlàní tó ń dẹran, ẹ kẹ́ran yín wá síbí yìí, kí kálukú wọn kó pàgọ́ wọn sí orí ilẹ̀ ńlá náà. tábàní tó fẹ́ ra ẹran tó fẹ́ fi ṣènáwó, kán lọ máa wá wọn lọ bẹ̀, kán lọ máa rà á. káwọn agbófinró bí àwọn sójà sì wà ń bẹ̀, tí wọ́n á máa ṣọ́ wọn wípé wọn ò ní ṣèbàjẹ́. ṣáwọn èèyàn wa náà ò ní wá ká wọn mọ́ bẹ̀ láti ṣèbàjẹ́. tẹ́lẹ̀ bá wáyé, ọkàn tẹrútọmọ á balẹ̀. ṣùgbọ́n kò sí eléyìí náà, òun náà ni àwọn èèyàn fi ń pariwo. ìyẹn àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì, ẹjọ́ kì í ṣe tẹni ká má mọ̀dá ẹ̀. èmi nínú wọn tán bá mú wọn, wọ́n ní tán bá mú wọn lọ sí tọlọ́pàá, táwọn ọlọ́pàá bá ti gba kọ́ọ̀lù, wọ́n á ní kán fi wọ́n lẹ̀, wọ́n á fi wọ́n lẹ̀ ni. tó eléyìí ni ó mú nǹkan tí àwọn èèyàn fi ń tara, tán fi ń wá pé ẹ jẹ́ ká pín, ẹ jẹ́ ká pín. àwọn tó bá ní kémi sòótọ́ ọ̀rọ̀ fún gbogbo wa, tá a bá lè gbọ́ pínpín yẹn kọ́ ló kàn. tó bá sì jẹ́ pé pínpín yẹn náà lẹ bá fẹ́, ó ní àwọn ìgbésẹ̀ kan tó yẹ ká kọ́ gbé síwájú kó tó kan pínpín yẹn. ìgbésẹ̀ yẹn náà wá ní wípé gbogbo èèyàn tó bá dúró lórí pé òun lè dá ẹ̀jẹ̀ ara òun gbè, irú wọn máa ń jẹ̀bi ìgbẹ̀yìn ni o. Ọlọ́run má jẹ́ ká jẹ̀bi. èyí tó dáa jù, tó lóore jù ni wípé ṣe lẹ̀ bá jẹ́ ká kọ́ képe Ọlọ́run náà,
àwa Yorùbá ẹ jẹ́ á kọ́kọ́ bẹ Ọlọ́run náà, ẹ jẹ́ á kọ́ fọ̀rọ̀ yẹn sùn Ọlọ́run pé tó Ọlọ́run ọba orí wa o, orí àwọn tí wọ́n ń fọlá jiyọ̀ lórí wa yìí, gbà wá lọ́wọ́ wọn o. Bí èèyàn bá ti fi ọ̀rọ̀ ara rẹ̀ kọ́ lọ́hùn lọ́rùn, Ọlọ́run á gbèjẹ́ kọjá bó ṣe lérò lọ. Ó dẹ̀ mélòó èyí tá a fi ń polongo kákàkiri, tá a ń protest kákàkiri wípé Yorùbá nation la fẹ́ yìí. Mélòó la ti kóra jọ pọ̀ sí mọ́ṣáláṣí bẹ Ọlọ́run rí nígbà mùsùlùmí lórí ọ̀rọ̀ yìí. Mélòó lẹ ti announce bẹ́ẹ̀ pé gbogbo kìrìsìtẹ́nì o, ìjọba yìí o, ká pàdé ní church o, ká bẹ Ọlọ́run. Kẹ́yìn ẹlẹ́sìn kan yòókù náà kẹ́ ṣèpàdé, kẹ́ bẹ Ọlọ́run lọ́nà bẹ ṣe ń bẹ Ọlọ́run yìí. Kí gbogbo wa fọra ti Ọlọ́run lórí ọ̀rọ̀ yìí, torí pé Ọlọ́run bá ló lè gbèjà wa. Ìyìn tí èmi ń rò lórí ọ̀rọ̀ yìí tí mo fi ń sọ ìtẹ́mi sọ ni wípé tọ́lọ́run bá máa mólè, òtútù á máa láṣọ o. Bí Ọlọ́run bá máa mú olè, òtútù á mú aláṣọ o. Màá tún máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ mi yìí pẹ̀lú ògo ti Ọlọ́run ní abala kejì ọ̀rọ̀ yìí, apá kejì rẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.